the Phronesis Productions YouTube channel. Subscribe, like, and share our content. Thank you. Elijah Olúwagbémiga Adébóyè lórúkọ mi. Ọlọ́run ọba àtàwọn àmìyàn ló wọ́n sọ mí ní Yemgbetí èmi. Kàsánẹ́ tí ọ̀rọ̀ mi dáadáa. Ẹni tí ó sọ̀rọ̀ bàjẹ́ ó dìgbà tí mo bá lọ tán. Yóò sì jẹ̀yà ẹ̀. Torí gíga ló gbé gàdú lọ. Mo ṣe báyìí kí ni gbogbo ẹ̀. Tẹ́bá ti rí ìyàn tó ní báyìí mo ṣe irọ́ ni pa. Ó dàbí ọ̀rẹ́ mi kan. Nígbà tọ́rọ̀ bá dúró dì mọ́ náà. A ní àríwẹ́. Ọwọ́ títẹ́ ló máa tẹ̀lé. Ẹ̀rí nǹkan àfẹ́sọ̀ lónìí ọ̀. Àmọ́ kò sí ẹni tí mo lè bá jà. Kò sẹ́ni tó lè bá mi jà. Ẹ̀ẹ́dì bọ́ọ̀lì tó bá bá mi jà. Ọlọ́run ló ń bá jà. So káwọn ibi tí òpin àwọn méjèèjì ti yọ ọ̀rọ̀ yọrí sí. Èmi Gbénga Adébóyè àtọ̀fẹ́ Yemgbetí èlé mọ́ bára mi báyìí Ọlọ́run ọmọ bó ti ṣe. The first day tí máa sọ̀rọ̀ nínú rédíò wọ́n fẹ́ ìyàwó ìlàdúgbò Alówólé nọ́mbà 22. Aago mẹ́rin ni mo ti jí lálejò wálẹ̀. Ọlọ́run tó ti dé ìgbé lọ ìyàwó lérí bá jí lálọ́ wọ́n fi sọ̀rọ̀. Láyé mi lè tí ò sí wá ti tẹ̀lé ọyìn pẹ̀lú mi. Ẹ̀yìn rédíò yín wọ́n láwọn ẹ̀yìn wọ́n máa yìn kí ló dé mu kásá máa wo ìjọsẹ̀ ìlàgò márùn kọjá ìṣẹ́jú mẹ́wàá kásá ti mọ̀ wò ná àwọn tí ó tẹ̀lé o torí mi ò sú ọ̀ dáadáa. Sòmù ti gbogbo lélẹ̀ ẹ máa ti bá ẹ̀sìn olórí àga bàbá Abíọ́dún sí rédíò àní nǹkan kan fún ẹsẹ̀ lẹ̀ láti ní. This is Radio Lagos. Our next program is a philosophical talk in Yoruba land. Lẹ́kàn ogun bá wo díẹ̀ fún wa ọ̀nà ló announce mi jọ náà. This is ọ̀rọ̀ kàbìtì to be brought to you by Gbénga Adébóyè. Àti fi ṣéèmù yẹn sí ọ̀rọ̀ kàbìtì ilé ayé. Ilé ayé ìwà dojúrú wá tilẹ̀kùn máa fi sínú ilé tó dà àwọn yẹn náà wọn kì í lè rí mi bá sọ̀rọ̀. So bàtà máa ti tán gbogbo kókókó agbádùn rẹ kó lè ṣe nípa inspiration tí n bá tẹ̀ ń sọ tí n bá ń sọ mi ò ní fẹ́ kẹ́yìn èèyàn dẹ̀ ká fún ìwé aga ṣe inspiration tí mo ní láyé kò sí irú ẹ̀mí bíi kankan tẹ́lẹ̀ lọ́dọ̀ bàbá mi ni báàmì ọ̀dọ́ ẹnì kankan until now wọn mọ̀ pé kìnìún yẹn ń bẹ lára wọn now láìla ìlànà Muhammad Rasulullah sallallahu alaihi wasallam. fún àpẹẹrẹ ìgbà wọn fẹ́ iṣẹ́ rédíò kò sẹ́ni tí mò ń gbọ́ ní ilé rédíò tó àdéhùn sí mi dàbí àrà ṣé ni mo rò pé a ṣé kéèyàn sọ ilé nínú rédíò tí wọ́n gbà wọlé ni mo lè sọ ju ilé ìmọ̀ ń gbọ́ ìlọ èyí sì lọ bẹ̀ ìlọ̀bẹ̀ ni tó ń sọ̀rọ̀ pé ó pé kan fún mi láàyè pé mo sì lè sọ̀rọ̀ ju bẹ́ẹ̀ tí ń sọ lọ o. sọ pé òótọ́ ọ̀rọ̀ ló wà ní kókòrò ṣùgbọ́n bẹ́ẹ̀ ni mo ṣe ṣe. ìdí ni ẹ fẹ́rù ẹni tí bá ń bọ̀ lẹ́yìn
gbọ́dọ̀ máa gbà wọ́n. bẹ́ẹ̀ ni mo ti ṣe bẹ́ẹ̀ ẹ̀skísà mi bẹ́ẹ̀ ṣe mo lè ṣe ju ìlọ fún mi láàyè so inspiration mo ọ̀dọ̀ báà mi ni mo ti rí o ìdílé ẹni pé ó rí pé ìjìnlẹ̀ ọ̀lẹ́kùnrin ìtẹ̀mí mọ́ ni òṣìṣẹ́ tó ṣeré lórí rédíò ìtú bàbá ta ni láti adóògbélẹ̀ ni òṣìṣẹ́ tó ṣe gbogbo ẹ̀rí lórí rédíò ó ọlọ́run ló fún mi. mo tún ní àwọn 27 things bẹ́ẹ̀ni kakun ọ̀pọ̀ ọkàn rí láyé tò ní òní jọta dáná ọ̀pọ̀lọ́ òní jọkọ̀ nǹkan ọ̀pọ̀lọ́ òjọkọ̀ nǹkan bí ọ̀pọ̀lọ́ bá jọkọ̀ nǹkan wọ́n máa yẹ ẹni ní àfihàn ọ̀pọ̀lọ́ òjọkọ̀ nǹkan àkíyàn máa ké bí mo ti máa fẹ́ ṣe tẹlifíṣàn program sí bá wù táwọn àbúrò mi ṣe máa gbọ́lá àwọn gbọ̀ngàn tẹlifíṣàn program wù mí torí ọ̀dà rẹ̀ pé tí mo fẹ́ máa compete pẹ̀lú àwọn gbọ̀dá lágbè ṣùgbọ́n mo ti ń fara wọ́n sùn náà ti tọ́dún márùn-ún wọn ọ̀dọ́ bí tí mo kọ́ lẹ̀ wọn ò débẹ̀ wọn ọ̀dọ́ bẹ̀ bẹ́ẹ̀ bọ́lá ọ̀dọ̀ náà ń gbà tó mú yín àwọn bọ́ọ̀sì yẹn owó iná sọ ọ̀pàdà ìlàsán báyìí bóyá 9,000 ní mílíọ̀nù wọn ẹ̀ẹ́dẹ̀ẹ́dẹ́ sọ 500 fún wọn fún program fọ́ọ̀lù ẹ̀ẹ́dẹ́gbẹ́ni ìgbìmọ̀ bá san rárá ẹ̀ẹ́dẹ́gbẹ́ni ní ọlọ́jọ́ o mọ́dà padà sẹ́yìn nípa àtàwọn ọmọ bàbá mi ọ̀rọ̀ pé mo lè ṣe báyìí náà ṣùgbọ́n dáa ní gbogbo àwọn ọmọ mi ni mo rí tracy kínní lára wọn àmọ́ o ṣe àgbẹ̀tọ́lọ́ ń bá ṣe mí lólówó rẹpẹtẹ a lè má gbúrò tracy lára wọn tí wọ́n yẹ bí ọmọ mko kankan bá jẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ láyé bàbá ẹ̀ ò ní jọ́ ráì sọ yóò ti rán lọ belgium yóò ti rán lọ bí yóò ti ṣe ìdí kọ́mpìnì látọ̀ ó máa bá àtìyẹn máa lọ́pọ̀lọ́ ni sotẹ́mi náà bá dọ́wọ́ ọdún àti máa lọ́pọ̀lọ́ ọ̀rọ̀ ńlá lápá wọn sọ ọ̀dà bí ìgbà tí mo gbé ọmọ yorùbá ronú jáde tí wọ́n ní àdíyà gbọ́dọ̀ gbọ́ àbáṣà gbọ́dọ̀ gbọ́ ń mú mi o àkọ́kọ́ tí mo mọ àbújá nù mo dẹ̀ kó o lọ síbẹ̀ mo ní ká bá wọn béèrè bàbá tí ń jẹ́ díyà yẹn pé wọ́n ní ẹ̀ẹ́mù mi tí kìíní ìbájáde mo á kó 50 wà pé ọ̀kẹ́ gbọ́ lójú mi báyìí torí mo fẹ́ tíráàpù tó wọ́n ní bẹ́ẹ̀ mọ̀ sá fún ọlọ́run wà ní when we talk about Ifá wọ́n ní funfun ní yìí ẹ̀bùn gàgàgà ní ìyọ́rùn ọmọ sìkìsìkì ní obìnrin adéáfíjì ọ̀dàn wọ́n ní ìgbà ìdí bá di méjì ní àtòdọ́ lọ́mọ wọ́n sọ fún nípa marriage nìyẹn ìgbà tí ìdí bá di méjì làtòdọ́ lọ́mọ èrò ìgbó èrò ọ̀fà nígbà tí ilé bá wá nílé mi ilé ìwá nílé mi táwọn ilé ìgbà mi ni wọ́n tó dọ́ lọ́mọ. so mi ò tún lè fi ẹ náà ṣeré o. If we keep on asking ourselves who is this man, we are only wasting our time because my father cannot say much about me. I cannot say much about myself. I am here and I find myself doing all these things. But the only thing I can say is that during the night I don't sleep. After I have delivered my program today, I will pick up my Bible again. What next? What next is my next thing? I don't think about anything. I don't really I don't think about them. I think about what to deliver next week. So I don't have any problem at all. And someone was telling me one day you are going to have a brain tumor because you have too many things in your brain. I'm not putting it to you. I have nothing in this brain. I have nothing there. I have many things here.
àwọn èèyàn dẹ̀ máa ń sọ wá ní olùrí pé ọ̀run ọpọlọ rẹ wà ẹni tí ò bá ní èrè ni wọ́n bá sọ bẹ́ẹ̀ but I'm very glad today to say it pé ọ̀run lọpọlọ tèmi wà because until I pick up my Bible I never think about anything I never know what to write but when I pick up my Bible all those things will just be coming that is ọ̀run lọpọlọ mi wà so how can I have praise more I can only have I am very happy to be in today's gathering. I am Kerastini anatomically, but communicatively, President very happy to be here today. Aconitologically to me personally, that's right. Benga Adeboye is a rock. A rock, Apatala, and God Party. What is our time has turned his enemies to an Enyadie. I'm telling you that today, if any Enyadie is death Sabata, he will follow down. ni mo ṣe ní ẹ kìlọ̀ fọ́mọ lọ́tẹ̀ kó má bínú adéboyè bóyè sí lára adéboyè mọ́ o torí màmá ṣe ń ṣọ̀tẹ̀ mi ò bá lọ́wọ́ bàbá mi ò dẹ̀ bá lọ́wọ́ màmá tàbí mo wá fẹ́ fi tèmi yọ má borúkọ mi kiri àpáta lọ́lọ́wọ́ ṣàfẹ́fẹ́ ńbẹ́ ilẹ̀ yìí ó dẹ̀rù ní ayé orí ẹ̀sán mi o àwọn tó ti bẹ́ẹ̀ ṣáájú ẹ̀wọ̀n ti ká àbàbọ̀ mi.
bí